èmi aláyọ̀ ẹni tèmi alálùbọ̀ríkà ẹ̀yin náà rí title yẹn program yìí sorry kìí ṣe my line ẹ̀kọ́ kan mo mọ́ mú ẹ̀kọ́ kan so yé yín so eléyìí ó ń ká mi lára ni èèyàn tó bá sọ wípé ṣé onìkan ló ẹ̀ṣẹ̀ ń kú ni ṣé bá a ṣe máa wò tí àwọn ọmọ ológo ṣe kú tán nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ bá sọ fún mi pé ṣé onìkan ló ẹ̀ṣẹ̀ ń kú ni ẹ̀yin ẹ lọ wora yín ẹ rí i pé ìkànnì yín díẹ̀ ìkànnì yín ẹ mọ́ sọ bẹ́ẹ̀ ṣé bá a ṣe máa wò lélẹ̀ kí bàbá Mohbad ó wá sọ wípé after all wọ́n ti pọ́ ọmọ òun ó dákẹ́ mọ́ pẹ̀lú mi ṣé ọmọ ọyọ kan ló ní ni ìwọ tó bá rò pé ṣé onìkan ni ìjọ tó bá ṣẹlẹ̀ sí ẹ ńkọ́ ìjọ tó bá ṣẹlẹ̀ sí ẹ ńkọ́ tó gbogbo ẹ̀ tẹ́ sọ pé kí ni iṣẹ́ tuntun wá ní ẹjọ́ torí Ọlọ́run ẹ pax èmi rí justice for Mohbad yìí bí ẹni pé ìtúsílẹ̀ ni fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ẹ jẹ́ ká jọjọ fight ẹ̀ bẹ́ẹ̀ before kí tó ti pé mo lọ to the program of today lórí iṣẹ́ tèmi ṣe ń bíbà yìí ìwọ tó bá mọ̀ pé ò lè mọ àgbo mo ò lè mọ àgbo there's what we call yaji tó lè mọ fi ṣe rice tó lè mọ fi garnish ẹyin rẹ tó lè mọ fi garnish anything tó lè jẹ tó máa jẹ́ kókòrè le mo kó le nínú yaji yes èyí ni mo ní láti polówó ọjà àbí kí ló ń wá àbí black seed oil àbí kí ló ń wá àbí castor oil àbí kí ló ń wá àbí flushing àbí èwo àbí tẹ̀jẹ̀ ríru àbí èwo ni àbọ̀ṣẹ̀ ìdákọ́lẹ̀ àbí èwo ni o ní flushing ní ráúráú ni àbí èwo kúmọ́ kí ló ń wá àbí èwo gbogbo ẹ̀ ló kúnlẹ̀lẹ̀ àbí èwo ẹ patronize on pump by 2 ẹni títí mi wọ́n níbi tí yẹn bá ti tọ́jú aláàárẹ̀ ó máa tọ́jú ara rẹ̀ náà that is what I just did now so ẹni títí mi ẹ máa gbọ́ àwọn confirmed voice note àwọn confirmed voice note video màá mọ show video wọn gan tó jẹ́ wípé irú evidence ńláńlá yìí kí ni àwọn ọlọ́pàá ń ṣe then gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program tẹ́ ní gbogbo ọ̀rọ̀ yìí lọ́wọ́ tẹ́ ní secret yìí lọ́wọ́ kí lẹ̀ ń dúró ṣe tó bá jẹ́ pé ẹ̀rí yín dá yín lójú ẹ lọ sí ọ̀dọ̀ police now ẹ lọ sí police eléyìí ẹ̀yin ti tèmi bí ẹni yes ẹ rí bọ̀bọ̀ kan tó ń challenge ìyàwó olóògbé ìyàwó Mohbad pé ìwọ ló pa irú ọ̀rọ̀ yìí this guy is very sure what are you waiting for tẹ́ ẹ lọ pẹ̀lú evidence ní ọ̀dọ̀ police kí ló dé àwọn kan sọ pé women for women kò sí nǹkan tó kàn mí pẹ̀lú women for women ọlọ́mọdé àṣàgbà kan ọlọ́mọdé àṣàgbà kò kí ló ń jẹ́ women for women kí ló ń jẹ́ women for women ó dáa ó dáa ká fi ojú ẹni bí ká mú síta gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ yìí tó yẹ yín ẹ lọ sọ́dọ̀ police with your evidence gbogbo àwọn tó ń find one thing níbẹ̀ ẹ̀yin ẹ gbọ́rọ̀ nísìn ẹ gbọ́rọ̀ ẹ rí àwọn tí àwọn pè ní ọ̀daràn ẹ rí ẹ̀rù ó bà yín kí ló fa ikú Mohbad ẹ gbọ́ ta ló pa ẹ gbọ́ bó ṣe kú ẹ gbọ́ ọ̀rọ̀ náà yà mí lẹ́nu mo wá wá with this so much allegations tí wọ́n sì jáde tí wọ́n dẹ̀ boast kí ló tí kú ẹ̀yin police kí lẹ̀ ń dúró tọ́ kí lẹ̀ ń dúró dè ọmọ wa ò ní kúkú ọ̀wọ̀wọ̀ o ẹ ní lúlù tó Mohbad yìí o ẹni tó bá sọ wípé kí bàbá Mohbad kó má seek for justice ìkà ayérayé ni ó dẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹ̀ nítorí bí ọmọ yẹn ṣe gbà kú kò dáa bí ọmọ yẹn ṣe gbà kú kò dáa wọ́n fẹ́ fi ọwọ́ ọlá fi gbá lójú ni ó wà ń bẹ̀ báyìí ó dàbí ẹni pé bàbá Mohbad wà ń bẹ̀ báyìí kí wọ́n sì pa ọmọ yẹn lójú ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ó painful they took him for granted gbogbo ẹ̀ tó bá sọ pé wọ́n seek for justice ìkà abiyamọ nìyí lórí eléyìí ọmọ eléyìí kò wá sùn ó wá ń dààmú oko ó ń dààmú odò ó ń dààmú everywhere ẹ̀yẹ imagine ẹ wo bí táwa wà lọ́nlọ́ yẹn kó sì mọ dààmú àwa náà báyìí kó sì mọ dààmú wa up till now kò jẹ́ ká sinmi otherwise kí ló ṣẹlẹ̀ kẹ́ èmi ò mọ̀ nípa Mohbad tẹ́lẹ̀ a week kó tó kú lèmi wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin yẹn mo wá ní orin yẹn yìí mọ̀ tiẹ̀ dùn in fact fídíò tí mo fi jó orin yẹn tó bá yá màá lò dẹ̀ sí Instagram mi mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ orin yẹn báyìí ó bá dìde fún lóyún wọn bá lọ pọ̀ ti kú ó mọ̀ dùn mí ẹ̀yìn tèmi ó dà mo yọ mi lójú pólíìsì ṣe é rí this is
This is evidence. Evidence. I need the justice. Tó bá dẹ̀ wù yín, ẹni ẹ kí ni na today they die. Ó wà kàn yín, mọ̀kànmọ̀kàn ló yẹ mọ̀ kàn. Irú rí tó tẹ bá ní na today, ẹ̀yin tẹ ní na today yìí, ó fẹ́ ṣẹlẹ̀ sí yín. Ọmọ rẹ yọ kan tó like kan imagine tó bá ṣẹlẹ̀ sí. Ó wá ṣẹlẹ̀ sí tán báyìí. Wọ́n tún wá fojú rẹ̀ ráre. Ó tún wá ṣẹlẹ̀ sí báyìí. Wọ́n wá fojú wọ náà bàbá àbíyá ni tó sọ pé kí ló wà ńbẹ̀. Wọ́n wá ṣe é náà báyìí. Wọ́n sọ ẹ́ dẹni yẹ̀yẹ́. Wọ́n mú lẹ́sì ẹ, wọ́n wọ́ ọmọ rẹ lẹ́yìn ìgbà tí wọ́n pọ̀ ọmọ rẹ tán níṣẹ́ ni wọ́n ju àdó sínú òkú sàárè rẹ̀ ni wọ́n ju aṣọ funfun sínú sàárè rẹ̀ imagine ara rẹ bẹ́ẹ̀. So therefore evidence lélẹ́yìí tí wọ́n gbé wá ẹ̀yin police work on it. Then kí tó lọ ẹ̀yin ti tèmi ẹ lè sọ pọ́rọ̀ pọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan máa wo fídíò 3 hours eléyìí ọ̀rọ̀ gidi la bá yín mú wá. So yẹ̀yin mo wá fẹ́ sọ kinní kan torí àwọn obìnrin ló máa tẹ́jù. Ó fẹ́ máa fagagbága pẹ̀lú ọkọ ń ṣèṣì náà wọ́n náà fẹ́ máa ṣèṣì náà obìnrin ló máa yẹ̀yẹ́ jù. Ẹ̀yin ẹ wo bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ ọmọ ìyàwó Mohbad, ẹ wo bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ rẹ̀, ẹ wo bí wọ́n ṣe ń yẹ̀yẹ́ rẹ̀. Mo rí voice note ẹ̀ kan, mo rí voice note kan tí gẹ̀yẹ́ pé arákùnrin kan tó wà lẹ́kọ̀ọ́ well known báyìí tí wọ́n pè ní àbú ebè. Ìyàwó ilé ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra sí ìyàwó ilé wọ́n sì máa bèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló bímọ fún. Isn't that sad? Arákùnrin yẹn sọ pé sọ fún mi ta ló lọ́mọ wẹ̀. You see kí ni mí nìyẹn. Òun náà dẹ̀ ló tún ta fídíò yẹn síta àbí ta ló ta voice yẹn síta. Wọ́n máa bèrè lọ́wọ́ ìyàwó ilé tó yẹ kó wà lọ́wọ́ ilé widow kó yẹ kó máa ṣe opó ọkọ rẹ̀ wọ́n ní ta ló lọ́mọ wọ̀rì ṣe pé ta ló yá sọ fún mi ta ló lọ́mọ wẹ̀ ta ló lọ́mọ ẹ̀wẹ̀ mi ò mọ lágbájá rí o mi ò mọ làkàdùnmù rí o mi ò wá kí ló dé ẹ̀yin obìnrin when you are not ready to marry ẹ stay out it. Ẹ yé shame obìnrin ìtìjú gbà lélẹ́yìí if ọmọ yìí ò bá mọ̀ ọkọ rẹ̀ yìí gangan ó ti bá sọ ọ́ náà tóun bá kú tán ó ti bó fẹ́ pa àwọn tó bá ti pa mí wàá jìyẹ. Lẹ́yìn eléyìí ta bó àwọn obìnrin sọ̀rọ̀ tó bá wù yẹn gbọ́ tó bá wù yẹn mọ́ gbọ́ disgrace ni ọkọ mi yàlè mí náà yàlè disgrace ni bí irú eléyìí báyìí ẹ wo question tí wọ́n ń bè lọ́wọ́ married woman gbà tó jẹ́ pé àwọn ọmọ yẹn ẹ̀ ní fún wọn ní good training ìyẹn lọ another lesson for woman. Kí ló dé tí ìyàwó olóògbé tó ń disgrace ọmọ olóògbé báyìí because àti ṣe DNA ó dìgbà tá a bá ṣe DNA kó tó bá prove otherwise láàfin sọ pé kì í ṣe ọmọ olóògbé. Kí ló dé tó fi ń disgrace ọmọ yẹn. Ẹ bá mi sọ fún ọmọbìnrin tó ń jẹ́ Wùmí yẹn kí ló dé tó ń disgrace ọmọ ẹ̀. Kí ló dé ṣé dandan ni kó gbé wá sí social media ni ó ìka kọ́mẹ̀ntì ni ìyá Mohbad ṣẹ́yìn sì gbọ́n báyìí ìka kọ́mẹ̀ntì àwọn èèyàn ni ara ó ta yín ni ara yín ò bùn máa sọ ni kí ló ṣe yín gangan. Títúláàsì ni kó gbọ́mọ yẹn ṣíwá social media ni ọmọ tó ń pò bí fún Mohbad wọ́n ya ojú rẹ̀ sí ọ̀nà ẹgbá ó jọ ilé aren't you ashamed of yourself. Kó rí bí wọ́n ṣe máa bí ọmọ yẹn wọ́n ṣe máa ń bú ọmọ yẹn. Wùmí mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ wo lọ ná ọmọ yẹn ǹjẹ́ wọ́n gangan ṣé ìwọ ló là díẹ̀ tó bí ọmọ yẹn tó bá yẹ pé ìwọ ló là díẹ̀ tó bí ọmọ yẹn ò ní jẹ́ kó ní mọ gbọ́mọ yẹn wá sí social media kó wọ́n mọ bú ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn. Èébú tí wọ́n bú ọmọ yẹn ó fẹ́ da ọmọ yẹn lórí wú. Èébú tí wọ́n bú ọmọ yẹn ó fẹ́ da ọmọ yẹn lórí wú. Kí lọmọ yẹn ṣe lórí social media kí ló ń ṣe lórí social media. Ibi tí wọ́n ẹ bá láti ọmọ kékeré yìí dé báyìí ṣé tó bá dàgbà ṣé kò ní rí ìwọ ìyá yìí ló dé kọ̀ọ̀sẹ̀ ìwọ Wùmí àti ìyá ọkọ ẹ̀ ẹ̀yin lẹ kọ̀ọ̀sẹ̀ kí lọmọ yẹn ń ṣe lórí social media kí ló dé tó fi ẹ bá láti Mohbad bàbá Liam until proven otherwise ó sì sọ wípé ọmọ rẹ̀ ni until tí wọ́n bá ṣe DNA láàtò mọ̀ pé ọmọ rẹ̀ kọ́ àbọ̀mọ rẹ̀ ni bí ọmọ yìí kò lórí social media ó yìí ṣàbíamọ dáadáa abíamọ ìkànnì ẹ bí ọmọ yìí kò lórí social media bí kò lórí social media tó bá yẹ pé wọ́n ló bí ọmọ yìí ò ní jẹ́ kó ọmọ bú ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn bí kò lórí social media ọmọ ọlọ́mọ oní ọmọ Mohbad ni wọ́n dẹ̀ fi ń gbé oríṣiríṣi èèyàn it's not fair. Kí ni yóò dé tán nísìnyí náà kí ló dé kí ló ṣe é Wùmí náà okay mo wá fẹ́ box brain ẹ because no be
àwọn èèyàn sọ wọ́n ní look at this boy ṣé kò resemble Mohbad ṣé audience tó jẹ́ pé wọn ò tí ì bọ́ tara wọn ṣáwọn ni wọ́n bẹ̀ decide face ẹ̀ ni wọ́n ń béèrè lọ́wọ́ wọn ni he no resemble whoever is posting that thing wọ́n ń béèrè nonsense question ṣé audience ló bẹ̀ decide ojú ẹ̀ he resemble àbí no resemble kí ló kàn wọ́n audience gan tí wọ́n wà lára wọn oníkálukú gan ló mọ mọ́sùpù gan ló rán issue yìí nínú ilé ara rẹ̀ audience yẹn wàá wá fẹ́ kó mọ decide ojú di Mohbad fún ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ọmọ dàbí chameleon ní kékeré ọmọ dàbí chameleon ó máa change ni ó máa mú oríṣiríṣi èèyàn ni ó máa mú oríṣiríṣi èèyàn ní kékeré by the time tó bá ti wá di 1 year tó kọjá 1 year ẹ máa rí actual face ẹ so a lè determine àwọn ò lè determine èèyàn tó jọ a lè determine èèyàn tó jọ the only thing tó lè set ọmọ yìí free àti Wùmí àti mọ̀mọ́ tó ń gbọ́mọ ká jẹ́ kí n sọ fún yín ẹ̀yìn bára zara yín nǹkan tó lè set ọmọ yẹn free nísìn onípínkọ́ ọmọ yẹn lọ ṣe DNA oníkó lọ ṣe DNA because gbogbo ọ̀rọ̀ ti pọ̀jù lórí ọmọ kékeré to make him free is to just go and do DNA bẹ́ẹ̀ tó bá wá jẹ́ wípé DNA náà tún rọ̀ mọ́ ìwádìí àwọn police wọ́n ṣe náà ni ò ní choice wọ́n ṣe náà ni ìgbà míì gan obìnrin tó bímọ lè mọ̀ èèyàn tó ní ọmọ àmọ́ gbà tí issue ti wáyé báyìí tó láti ní pé kí ni kẹ́ embrace DNA ẹni tèmi ọ̀rọ̀ ti pọ̀ jù ọ̀rọ̀ pọ̀ tó yẹ yín èmi gèrè sábà sọ̀rọ̀ púpọ̀ tí má ti sọ̀rọ̀ púpọ̀ báyẹn mọ̀ rí i pé like àmì kan mọ̀ ṣe mo fẹ́ fi yín lẹ̀lẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ secret èèyàn tó pa Mohbad ó lágbára secret èèyàn tó pa Mohbad secret ó lágbára ó nẹ́nẹ́ ẹ gbọ́. ẹ̀yin ọlọ́pàá ẹ lọ ṣiṣẹ́ yín o ìwọ kínní yìí sẹ́mi mẹ́ operate ni ẹ dákun àmọ́ àrògbò. ṣẹ́gẹ̀t Mohbad lọ sí DNA test yẹn wọ́n dẹ̀ ti sọ fún mi pé òkè sún mẹ́rin. fáwọn bí òwúrọ̀ rẹ̀ pé ta ló ti gbọ́mọ ta ló lọ́mọ wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn kó ló di gbọ́mọ. ok wọ́n ní ó ti lọ ṣe DNA test pé Mohbad nǹkan tó fọ̀rọ̀ ó ti lọ ṣe DNA test ẹ̀ fún ara rẹ̀ tẹ́lẹ̀ òun nìkan tó fọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ o. ó lè lọ lẹ́kí kan tó lọ sí ṣòwò wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ adé náà. ó fẹ́ ká gbọ́ síkírìtì ni. kí wọ́n tó lọ sí ṣòwò ni wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn Bẹ́lẹ́gùṣì àti Wùmí bẹ́ẹ̀ ti mọ́ra lélẹ̀ ẹ mọ̀ wípé Naira Marley òun ta drug òun gbé drug wọ́n lè gbé fún àwọn Elégùṣì àwọn pẹ́sidẹ́ntì yẹn wọ́n gbé fún wọn àwọn Wùmí ọmọ Ìyábọ̀ ó gba àwọn tẹ́ẹ̀sì yẹn àwọn yẹn náà wọ́n bá wọn gbé àwọn yẹn náà wọ́n gbé fún wọn wọ́n ti wá gbé Wùmí àṣolóṣó fún ọba rẹ̀ tí wọ́n gbàgbọ́ rẹ̀ nígbà tó jẹ́ pé transformer lọ́mọ eré ṣe dáadáa bẹ́rùn ọba ti gbàgbẹ́ tán ó lọ lóyún kọ́ba nígbà tó lóyún fún kábíyèsí tán fine ọ̀rọ̀ tí wọ́n di pé kí ó ti sọ fọ́ba tó ń lóyún ó ti sọ fún Mohbad kó ń lóyún ta ló fẹ́ gbóyún fún ó wòye pé ọmọ kékeré nìkan ló gbóyún fún ó gbóyún fún Mohbad tí ọmọ Yorùbá lọ jẹ́ ọkùnrin ni kò ní síjà nítorí pé ìgbé àwùjọkùnrin Adéwálé ni wọ́n sọ nítorí pé ó jẹ́ ọkùnrin ọba ilẹ̀ lélẹ́yìí kò tí ì bímọ ọkùnrin kankan obìnrin gbogbo mẹ́ tẹ́ bá lọ wo press conference àwọn. ẹ̀yin tèmi allegation ńlá mọ̀ lélẹ̀ àbí which country is this ṣé ọ̀rọ̀ Nàìjíríà náà sì lélẹ̀ ṣé ọ̀rọ̀ Mohbad náà lélẹ̀ which country is this allegation ńlá gbogbo ẹ̀yin oní voice note yìí ẹ lọ pẹ̀lú evidence lọ police station ẹ̀yin tèmi màá dákẹ́ without interruption mọ̀ pé ẹ̀yin kórè ti ń fọ yín mo ṣe interrupt. Lagos ṣe bí last month tí wọ́n bí léde question yìí pé báwo ló ṣe fẹ́ ṣe tí àwọn ọmọ rẹ̀ bá dàgbà tí ò bá sọ̀rọ̀ kankan nínú ipò ọba kí ló fẹ́ sọ ẹ mọ̀ kó sọ̀rọ̀ sílẹ̀ fún níbi ibẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá wò ó. now ọ̀rọ̀ yẹn wá ló wá di wàhálà tí Mohbad àti Wùmí ti jọ ń fà nígbà kan tó dé ṣò wàhálà yẹn tó kọ́ńtínú nígbà tí wọ́n parí ibi tí wọ́n ti ń parọ́ fún yín tí wọ́n ti sọ pé Mohbad àti prime boy ló jà irọ́ ni lóòótọ́ òní wípé Prado yẹn gíláàsì ẹ̀fọ́ tó tọ́ the reason tí gíláàsì Prado yẹn fọ́ ni wípé Mohbad fẹ́ fọ́ Wùmí létí Wùmí yẹ inú wọn Mohbad gbá gíláàsì àtẹ́lẹwọ́ kò kí ń ṣẹ̀ṣẹ̀ ẹni gíláàsì yẹn fọ́ fáìbí gíláàsì yẹn ti fọ́ wọ́n ti mú kí ní kọ́ bẹ́ẹ̀ wọ́n ti mú prime boy kún bẹ́ẹ̀ àwọn sọ́jà yẹn ti mú prime boy kún ní bẹ́ẹ̀
wọ́n ti mú kó ń bẹ̀ wọ́n tẹ̀ jẹ́ kó àti Mohbad tẹ̀ lójà rárá nígbà ìgbà tí gáàsì fọ́ prime ò sí bẹ́ẹ̀ nígbà tí gáàsì fọ́ prime ò sí bẹ́ẹ̀ àwọn ti mú prime kúrò níbẹ̀ nígbà tí wọ́n tún lọ sílé tí wọ́n dórí bíríjì Mohbad fẹ́ lé wọn jábọ́ lọ́wọ́ ti Wùmí kó jábọ́ láti inú mọ́tò wọ́n fẹ́ jọmọ sí inú mi ìgbà tí wọ́n délé ìjà yẹn tó kọ̀ǹtínú nílé nígbà tí ìjà yẹn kọ̀ǹtínú bí wọ́n ṣe délé ọ̀rẹ́ ti di wàhálà láàrin wọn wọ́n ti gbópa ara wọn ẹni tó fún tó dé pé ó wà ní òun ti kúrò ní fáàn nígbà tí ọjọ́ kejì lọ́jọ́ Monday tóun débẹ̀ a ní Mohbad dà àwọn sọ fún pé Mohbad sùn lọ́wọ́ pé kò lè yọjú sí Mohbad àwọn wá sọ pé òkè o a ní di nurse tó máa bá wa tọ́jú Mohbad òun pe nurse tó ní nọ́mbà rẹ̀ lọ ó wá drop nọ́mbà nurse fún wọn yìí tó yẹ pé ó ti kúrò mẹ́ kẹ́sì sẹ́yìn tó pé nurse fún àwọn onímọ̀ pé bọ́ òun ló fún wọn ní nọ́mbà nurse yẹn ìgbéyà ẹ pé dáadọ́ lẹ́ẹ̀fì nọ́mbà rẹ̀ ó kúrò mẹ́ kan witness Mohbad ti kú látọjọ́ Monday tí wọ́n pa fún wa wípé jọ Tuesday ni ìyá Mohbad right. àwọn tó bá ń jà ìjọba ẹ̀kọ́ ní ìsọ̀kọ̀ ẹ̀kọ́ ìkú gẹ́gẹ́ bí pé àwọn ọ̀sẹ̀ tó wà àwọn àmọ̀ láyé ẹ̀kẹ́ ní ẹ̀mí ìsìnàmù dáwà náà. àwọn ẹgbẹ́ wọn ló pa ọkọ̀ ẹ̀wọ̀n mi na Kabongo dey talk Kabongo 7 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ Instagram mi Kabongo 7 sọ̀rọ̀ KB ask Lord èmi ni mo sọ òṣèlú mi ojú mi lélẹ̀ mi ní sá ṣọtí gbọ́ Wùmí ìwọ ló pa ọkọ̀ ẹ̀. excuse me o ẹ̀yin ẹ̀ wò èèyàn sọ̀rọ̀ ó ń fi gbogbo ẹ̀ bí ẹni pé èèyàn fi gbogbo ẹ̀ jẹ́rìí ó ní Wùmí ló pa ok orúkọ arákùnrin yìí bí mo ṣe mọ̀ òun ló ń jẹ́ Hayat ok pẹ̀lú evidence ẹ lọ police station àmọ́ ọgbọ́n náà lẹ́fi dé police station náà o sóye yín kí aláàrẹ yín tó lọ report kó má wàá jẹ̀bi ẹ wo ọ̀rọ̀ ẹ jẹ́ kí n tún repeat ẹ̀ díẹ̀ sí i ọ̀rọ̀ ńlá leléyìí o. nurse tó máa bá wa tọ́jú Mohbad. ó pa ọkọ ẹ̀ ó dẹ̀ ní ọdún ìjẹ́ ọlọ́run fẹ́ kí àṣírí ẹ̀ tú kó tó kú ni kò dẹ̀ ṣe wọ̀ nìkan ló máa mú ìyá ẹ̀ lọ àti gbogbo nǹkan tó fẹ́ràn ẹni tó rí ìsìn ọlọ́run bàbá mi pa ni. mo sáwọn ìpè yín lágbára. ẹni tó rí ìsìn ọlọ́run bàbá mi pa ni. àwùjọ bí láì níṣà. ẹkúdà Hayat bàbá kúdà. Hayat yìí mi mọ bó ṣe jẹ́ sí Mohbad o but ikú Mohbad ó ń dùn arákùnrin yìí mi ò mọ nǹkan tí wọ́n papọ̀ o mi ò mọ o ikú rẹ̀ ń dùn any much evidence why tẹ̀ lọ police station why kò dìgbà tá a bá ń ṣépè fọmọ kékeré yes I know you may be provoked láti máa ṣépè fọmọ kékeré yẹn kò dìgbà tá a bá ṣépè láti make point wa ọmọ yẹn òun náà inú rẹ̀ ò dùn àbí like what are you thinking ọmọ yẹn kò tọrọ pé kò ń wá nísìnyí kò tọrọ pé kò ń wá nísìnyí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà míì ọ̀nà àrà lọ́nà tí wọ́n ṣiṣẹ́ ọ̀nà àrà this is much of embarrassment fún obìnrin yìí àti fún ọmọ kékeré tó gbé dání yẹn ẹ jẹ́ ká a fẹ́ gbọ́ díẹ̀ ọdún mo edit fídíò yìí o torí ẹ̀yin ti tèmi èfẹ́ bí wọ́n bá ti ń ṣépè fún ọmọ kékeré ò mọ̀ kankan ó ní kẹ́ mọ́ ọ̀rọ̀ jò fún èèyàn kan kò ní kú fa àwọn tó wà ń jọrọ̀ yìí wọ́n jìyà àwọn kò sọ̀rọ̀ ikú. Yes, time don't count, don't count already. Tí o bá ń sá fún yín àti ògùn yín àti babaláwo yín kò lè dá fún ògùn yín bàbá àṣàyà ti fẹ́ ká tún máa fa ajá ni. Àlè bí ti di sùn. Ògùn yín àti babaláwo yín ti jẹ ògùn yín bàbá àwẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí. Wọ́n ti lè gbà. Àwẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí ká tó gbà. Àwẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí ká tó gbà. Àwẹ̀ tó gbà sẹ́yẹ́ ó dọ̀nà bẹ́ẹ̀. Àwẹ̀ tó ń bọ̀ lọ́nà yìí ká tó gbà. Lọ́nà títóbi Kùránì. Bí orúkọ náà ṣe ní agbára tó bó ṣe dá ilé ayé tó dá omi tó dá atẹ́gùn tó tẹ̀. Èpè yìí fún gbogbo àwọn èèyàn burúkú yes gbogbo àwọn èèyàn burúkú nípa àwọn tó ní ọwọ́ nínú ikú Mohbad nìkan o pẹ̀lú gbogbo àwọn tó múlé ayé nira fáwọn èèyàn láti gbé. tó dá iye tó dá gbogbo ẹ̀ láìka láì anybody tó bá ní ọwọ́ nínú ikú Mohbad ká tó ṣe àwẹ̀ yìí ẹ máa gbọ́ ikú ní olè yìí ẹ máa gbọ́ ikú ní inú ilé yìí ẹ máa gbọ́ ikú ní inú ilé yìí mo ní ìdájí tèmi ní kíní yìí bọ̀ gbogbo nǹkan tí ẹ bá ti dá wọlé ẹ tẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ dá wọlé nǹkan tẹ́ fẹ́ dá wọlé náà ní kẹ́kẹ́ àdáta kẹ́kọ́ sọ TikTok because it's free man it's free for everyone mi ìbẹ̀ mi ò
lọ́ọ̀yà yín kò ní dá fún lọ́ọ̀yà yín láti yín lọ́wọ́ lè tọ́ lọ́ọ̀yà yín kò ní dá fún àbúlé kúkú yín ni ẹ̀yin ti ẹ̀yẹ ló kù mẹ́ náà sì dá ẹ̀. ẹ̀yin ti tèmi ṣe rí i pẹ̀lú voice ẹni yìí tí mo ń gbọ́ yìí he knows a lot wọ́n dẹ̀ ti ń threaten èmi analyze ni o he knows a lot wọ́n dẹ̀ ti ń threaten ẹ̀ ó ń sọ̀rọ̀ gan pẹ̀lú nervousness wọ́n ti ń threaten ẹ̀ kí ló dé eléyìí ò ṣe é bò ó ikú eléyìí ò ṣe é bò ó ẹ̀ bá mọ̀ ẹ̀ bá ti má ṣe é mo sọ gbàrà tí Mohbad kú ẹ lọ wo fídíò mi mo sọ mo ní eléyìí le tán eléyìí le tán ẹ bá mọ̀ ẹ bá ti má ṣe mo sọ mo ní eléyìí ẹ fi ṣe ẹ bá mọ̀ ẹ bá ti má ṣe ẹ bá mọ̀ ẹ bá ti má ṣe tẹ bá èyàn mélòó lẹ fẹ́ silence èyàn mélòó lẹ fẹ́ silence èyàn mélòó lẹ fẹ́ silence bẹ èmi hàn jù yín fún gbogbo ẹ̀ tẹ bá ní tẹ ní proof somehow direct or indirect ẹ get the proofs yín sí ọ̀dọ̀ right channel I come in peace gbogbo obìnrin ìyá bàbá ọpọlọ ẹ yá ọpọlọ lórí story àwọn ọmọdé ẹ yá ọpọlọ lórí story àwọn ọmọdé yìí ọ̀rọ̀ ọmọ yìí sìn ó dójú tì mọ̀mẹ́ ẹ̀ ó dójú tì bàbẹ́ ẹ̀ ó dójú tì gbogbo bí tó ti ń bọ̀ ẹ wo bọ́n ṣe ń drag ìyàwó lé and the worst is that òun gangan fúnra rẹ̀ kò jáde wá sọ yìí pé nǹkan tó pa ọkàn lélẹ̀ kò jáde wá ó le tán ó làlàkùà ó le tán ẹgbẹ́ ọmọ kúrò lórí social media we be telling you tí màmá yẹn kọrin arìndìn orí mo tẹ̀lé kọjá yẹn gan-an orí arìndìn ni orí arìndìn ni bẹ́ẹ̀ màmá yẹn ọkàn mi sọ fún mi pé there is something she's doing ọkàn mi sọ fún mi pé there is something she's doing gbogbo wa a lè sùn ká kọrí dàbí kan náà ọmọ ẹ̀ ló kù mẹ́ ẹ wá wo bí màmá yẹn ṣe she knows what she's doing ọmọ Mohbad ọlọ́ọ̀fun yín ṣe gbogbo ọgbọ́n tẹ bá lọ ọlọ́ọ̀fun yín ṣe láàrin yẹn bye for now.